torí gbogbo tí sẹ́yìn lórí tó ń káàkùn ẹgbẹ̀ta lẹ́ẹ̀kẹ́rẹ̀ lánàá kò sí social media ní. bí wọ́n pàtàkì apá àbókí ìpa àbádàjọ ojú ìpa eré àbádàjọ ojú ìpa lápá àti bẹ̀rẹ̀ yìí eré ẹ̀kọ́ àdájọ ojú ìpa sì lọ 40 ọdún kẹ́kọ̀ọ́ òmùnú lé òun máa tó lù náà. bá a bá jà bá a ti wà yìí tí a bá wọ sẹ́mà náà yá mú fi lọ ní ga o nígbà wọn bá padà parí ẹ̀ wọ́n lọ́mọ tí o sí àdámọ̀ ọkọ náà mú. ẹgbẹ̀ta láàfáà tí kò fún bẹ́ẹ̀ mọ́lò nù. ìtàn wọn kà máa dídú èpè ní àfáà yìí ní ìjẹta Ìlọrin tá a wà yìí ọlọ́run dáhùn àbá ní òtí ìkẹ́kọ̀ọ́ òkú bẹ́ẹ̀ mọ́ tí ìkẹ́kọ̀ọ́ òkú kéèyàn sẹ́kù agbára rẹ̀ ọ̀ka ọlọ́run ní sẹ́yìn kù ọlọ́run ló gbé wà bá anáyé kù. bàbá wa tó gàdá ní sàgbó tó ọlọ́mọ sà yá kí wọn. bí a wà ní darúlù wọ́n wá pèsè àdúrà àwọn àbá wa ń sàdúrà bẹ́ẹ̀ bá dé yóò sàdúrà fún sẹ́wù tán bíbọn bá dé yóò sàdúrà fún sẹ́wù tán bẹ́ẹ̀ bá dé á sàdúrà fún sẹ́wù tán àbá bàbá gàdá ní tó ẹ sàdúrà fún sẹ́wù náà bẹ́ẹ̀ bá rí ẹ̀mí láti àwọn àná. Àwọn ńláńlá wa tí wọ́n ti lọ láwọn ẹni rẹ̀ àwọn wòlíì ẹ̀ lọ́wọ́ ọlọ́run ní sẹ́yìn kù ẹgbẹ̀gbẹ̀ lápapọ̀ lè tọ́rọ ọ̀sẹ̀ ìjàgbà ìpínlẹ̀ lórí. Pèsè ìmọ̀ṣe wọn. Èyí tó ń tóbi sọ́lá fún wọn nù. Bọ́ọ̀bá fẹ́ mọ̀ ṣe ti wálẹ̀ yìí tó ti fẹ́ mọ̀ pẹ́ wa nílọ ni. Èyí lè jọ máa lọ ní kọ́mẹ̀jì ara wa. Tí ẹ bá jọ máa lọ ni yóò máa ṣe sí ìlọ ni. Ẹni tó bá máa ṣe sí wa tó bá máa ṣe sí ìlọ ni kí màá wá kà fún nílẹ̀ yìí. Tí a bá ti sọ yí pé ilé àbá bàtàbí ládàgbà ilé ọmọ àkókòrò àfa àkókòrò àfa àdìgọrẹ àfa àdàgbà àfa bíyìbá àfa àdáwìyà àfa àmẹsìgbà àfa àsàmùmí àfa gbogbo wọn máa kà wọn bí wọn ti kà wọn ni wọn máa fi lé kà. àwọn àfa àdìgẹsà rẹ ó ṣe bẹ́ẹ̀ fún ẹlòmí ìlú ọ̀sẹ̀ kẹkùn rẹ̀ lánàá ó ṣe bẹ́ẹ̀ kọ̀ọ̀sẹ̀ kẹkùn rẹ̀ kọ̀ọ̀sẹ̀ kẹkùn rẹ̀ máa táwọn èèyàn lọ kí kúndé àbí kí wọ́n tẹ̀ bá ilẹ̀ ọjà bí wọ́n gbàgbé apá àwọn òkè ìpa àbádàjọ òkè ìpa eré àbádàjọ òkè ìpa lápá àti bẹ̀rẹ̀ yìí eré ẹ̀kọ́ àdàjọ òkè ìpa sì lọ 40 ọdún kẹ́kọ̀ọ́ òmùnú lé òun máa pálọ̀ tó lù náà. Àwọn bàbá dáadáa àwọn bàbá rẹ̀ tí wọ́n ti lọ yìí tí wọ́n ṣiṣẹ́ omi inú wọn wọ́n ṣe bísúra. Ọ̀pọ̀ lórí bí ìlànà ẹ̀wọ̀n ní kíwà nínú ẹ̀lẹ́bí náà kú náà bí rẹ̀. Bí ó ṣe yé wọn máa ọlọ́run ní táàṣẹ fún wa ọlọ́run ẹjẹ́ ń kọ́ yóò. Ọ̀pọ̀ lórí bí ìlànà Ọ̀dà àbúrí ni ẹ máa tọrọ àforíjì fún wa. wọ̀nyí kíwà nínú ẹ̀lẹ́bí náà kú náà bí ìhìmá. Àwọn tí wọ́n ṣáájú wa pẹ̀lú gbàgbọ́, wọ́n ṣe é pẹ̀lú ẹ̀sìn, wọ́n ṣe é pẹ̀lú gbàgbọ́, gbogbo táńdó ló ní àwọn ni wọ́n ti ṣẹlẹ̀ kalẹ̀. Lọ́la apáwọn kan jẹ́ màmú lánàá, àbábá máa ti jẹ́ màmú. Lọ́la apáwọn kan jẹ́ àwọn àfa wa lánàá àwòrán wọn, gbogbo wọn ké wọ́n yanjú, wọ́n ṣe wá sí. Mọ̀lánà ṣe ti Adam, ẹ̀jẹ̀ ọ̀rọ̀ Ádámù. Tí a bá wọlé ní kẹ̀sìn nílé ọba, tí a bá wá ṣe wá sí ìbí ọwọ́ àtúbíbà.
wọ́n níbi wa bàbá tó bí wa tábà ń tẹ̀lé wọn lọ́wọ́ àti àtẹ̀gbọ́n bàbá wa bàbá sẹ́kù Yusufu àwọn ẹni wọn máa ń tàbí dání àmọ́ àwọn bàbá lọ kankan bàbá wa dúró àrà tí wọ́n fi kéwù dájọ́ náà wọ́n jẹ́ kí wọ́n tẹ̀ wá dé ibẹ̀ ni wọ́n á yí bo yàrá àjàbá tú wọ́n ní àmọ́ yóò hàn sọ̀rọ̀ àbíyù mama kọ́ni sokoto olùwà mama àbúṣe wọ́dà ìrìnbíbù ìgbà wà ní fílìmù síbù kọ́ni sokoto àwọn àdáwà bàbá wọn kàgó ti bàbá ayé ti máa ti tẹ̀ nìkan ó ti máa pé ibi tí ń bá bọ̀ wọn ò lè gbé láti rẹ̀ ibi ọba parí ẹ̀sìn bàbá ayé wà sọ yí pé. Tí wọ́n ti ṣe kalẹ̀ yìí nínú mà ó di àwọ̀ fún wa. Ọjọ́ wo àwọn pìpì àwa iṣẹ́ ẹ̀yàn làwọn eléyìí àdúmọ̀ láìka nínú àfa iṣẹ́ táwọn ọ̀hún ṣe kalẹ̀ gbogbo tí ń jẹ́ àwọn àyí mà níṣẹ́ tí wọ́n ṣe kalẹ̀ lánàá nínú ẹ̀sìn gbogbo àwọn àgbàlagbà bí àwọn wíìlì ìpàkátà bàbá àbàṣàwà àjàgbá bàbá amúyẹ àgbàtà ṣéwù ìdásàlẹ̀ àti àwọn bẹ́ẹ̀ nínú wọn káwọn gbọ́dọ̀ ẹ̀sìn kámútẹ̀sùbá kádàrí ìbílẹ̀ kádàrí kárílẹ̀ àbáàdé olùgbàgírì àwọn àdáńgbá wọ́n ṣiṣẹ́ owó àwọn àkáwù ìpọ́nà yìí náà mo fẹ́ rìn wọ́n tún kù bẹ́ẹ̀ nínú wọn àwọn míì wọ ṣèwádìí àwọn míì wọ ọkọ sílà àwọn míì wọ wáyúwà ìta àwọn ìjòkó nílé yìí tí wọ́n specialize lórí pé kí ni ìgbésí ayé rẹ kù kí ló ké kí ló kó fi kù kí ló yọ kó ń bẹ́ẹ̀ kí ó fi ṣe déédéé gẹ́gẹ́ bí bàbá àkùrẹ́ bù àlàyé. Gbogbo ẹ̀rọ ọ̀rọ̀ ní bẹ́ẹ̀ máa wí fún wa. Ọ̀pọ̀ ẹ̀rí ìlànà wáyé kí wọ́n lè tẹ̀lé ní alábàkú bìrì ìgbà gbọ́dọ̀ rí láì bí wọn. àkúrẹ́ bìrì ìgbà rẹ̀. Àwọn tí wọ́n síwájú wa pẹ̀lú mẹ́rin àgbọ̀dọ̀ rí wọn kù sí. Wàlá àgbẹ̀yà ní ìlú mi máa kí wọ́n lè. Máa gbọ́dọ̀ rí kúrẹ́ wọn nígbà tí yóò kọ́ ma nínú kéka nígbà yóò kọ́ ma nínú ìkì nínú ọ̀kan wa àgbọ̀dọ̀ ní sí wa. Ọ̀pọ̀ náà ìnáta òwúrọ̀ rẹ̀. Ọwọ́ mẹ́dúrà ni ẹ ṣe fún wa ẹlẹ́ẹ̀kejì nu ẹlẹ́ẹ̀kẹta àwọn tí wọ́n ti síwájú yìí ọlọ́run lọ́nà àwọn tí wọ́n síwájú wọ́n bẹ́ẹ̀ bẹ́ẹ̀ dọ̀rọ̀ dáàbò lẹ́yìn wọn lọ. Kí ni a fẹ́ ṣe láti gbà wọ́n? Kí ni a fẹ́ ṣe? Gbogbo àwọn tí wọ́n ti lọ yìí gbogbo wa lónìí bá gbéra wa láàfà tá a la ní mímà gọ́ọ̀mù ti sọ ní màdìrọ̀rùn. Tó o bá gọ́ọ̀mù ní tó ní ìmọ̀ọ́mọ́ àgbà ní màdìrọ̀rùn bó dé kí wọ́n lè ìwọ̀n bá jẹ́ fẹ́ ké wọ́n fún ara wọn dá bá àfa àwọn bá fẹ́ kó wọn ké wúlú yẹ bá tí máa ń kọ́ wọn wọ́n ní wọ́n gbọ́ kọ́ wa bàbá nìmásà lọ́jà gbọ́rọ̀ nínú ọgbọ́n ni bàbá tí máa ń kọ́ yẹn ní mírásù nínú ọgbọ́n wọn tí máa ń kọ́ wọn ní náwó àti sọ́ọ̀sù wọn ò rí tíra kà àwa jí tíra kà lónìí wọ́n tún wá ṣe wàhálà àmọ́ wọn ò rí tí wọ́n jẹ àfáà mi wà lè kéwú kọ́ máa ń kéwú látàárọ̀ kò ní tí ó jẹ àwọn ẹlẹ́wọ̀n máa lọ́wọ́ máa bọ̀ ni torí kò rówó fún wọn tí wọ́n fi jẹ yìí kò sí gbọ́dọ̀ má kọ́ máa kéwú wọn àkọ́ máa kéwú dà yìí lá tó bá kéwú láyé dàtà yóò sọ àwọn bá ń gbóngbó náà yóò adé àtẹ́rí ẹ̀kọ́ yóò mọ̀ wá mu ẹ̀kọ́ àti kàngú òbí òtúrí kàngú mú torí àwọn ọmọ kéwú kánà pa àfa àwọn ajé àtàlẹ́ wàá di kúkú káwọn bàbí ṣe ẹ̀yẹ. La ilaha illallah. Ayakallah ya mutu. Fún àwọn dé lónìí tọ́lá náà lò ó. Títí wọ́n ti bá ti máa yí bàbá àmọ́mù ní ìfún wọn mọ̀ ìyá àmọ́mù tàní. Wọ́n ṣe wọ́n rọ́jú ní òrí kankan. Wọ́n tún náà fẹ́ máa gbé ìjọba ẹ̀ lónìí. Èmi tí mo wọ́n kọ̀rẹ́ tiẹ̀ ní níbi ọmọ ìṣẹ̀lẹ̀ owó fọ́ọ̀tì dọ́ta ni. Wọ́n ní bí wọ́n ṣe ń dá àmọ́mù ṣe rẹ̀ ní ìkó dùn mọ́ mi. Ẹ bá mi kó àjà jáde. Wọ́n ṣe ní ìdẹ́lẹ̀ ẹ̀jẹ̀ ọmọ tó yàgá. Ẹ̀jẹ̀ láti fún wọn. Báwo ló wá bá jẹ́ àkàjà fún wọn á máa kọ́ wọn lé.
àwọn yìí ni wọ́n ní ipò tí wọ́n wà ọkọjá bẹ́ẹ̀ bí gómìnà kú ló lè wo pé yóò di àgbáwá kìbáwé ọkọjá bẹ́ẹ̀ kò sí ìrántọ̀ ọ̀hún ẹgbọ́n wọn lé ẹ̀rẹ̀ṣẹ́ tí wọn ẹjẹ́ àmọ̀ pé ẹ̀ pàtàkì ni wọ́n àwọn ìgbà náà rí wẹ́ wọ́n sì tún ọ̀tórí ẹ̀ fi ṣe ọlọ́run lẹ̀ wọ́n ṣe bí wọ́n ti lágbára wọn ọlọ́run ní àwọn fọ́nìlà ìgbàkíyà nìyẹn lílọ tí wọ́n lọ pẹ̀lú ìfarakí wọn ẹ̀yìn kò ní ẹ̀ lè bá wọn. láìsẹ̀ wí mímọ́. báwo lè jà máa ẹ̀ lè bá wọn. bá a bá jà bá a ti wà yíká bá wọ sẹ́mà náà yá mú fi lọ níjà o nígbà wọn bá padà parí ẹ̀ wọ́n lọ́mọ kí o sí àdámọ̀ ìyá ọkọ náà ní ìwọ̀n parí ẹ̀ sínú ní bàbá wọn àti àgbáyé ṣe ga tó ní wọ́n bá parí ẹ̀ wọ́n lọ́mọ kí bàbá Kàmáàlì bí bàbá Kàmáàlì ṣe ga tó ń gbà wọ́n parí ẹ̀ wọ́n lọ́mọ sáájì dàdábì bí sàdámù ga tó ń gbà wọ́n parí ẹ̀ wọ́n lọ́mọ àfẹ́sùn fọ́nìlà àṣàkíyà ọlọ́run ní òkú tẹ̀lé nítorí tẹ́ gbọ́dọ̀ tí pálẹ̀ làdúgbàdì fi sọ yí pé. lásàbí mi mú pẹ̀lú akẹ́kọ̀ọ́ ní ìbàdúrì ìbọ̀dì ìwà mọ́tà kùlẹ̀ ìyá lọ́wọ́dà jàdá mi nílẹ̀ bí àmọ́kù mi mbàdù àkọ́bàlù wàkúlà wàhálà láwùn ní húsínà wàlá àwọn mi gbà dàmàlú dàdàbí. bí màtẹ̀lé wá tó kéèyàn fi màá ṣiṣẹ́ ni o bọ́ bọ́n bá kí ọkọ̀ bá ní mà bọ́ ọ̀bá fi màá ṣiṣẹ́ wò lè sẹ́kù o sì ní ní wásìlù kankan lọ́dọ̀ ọlọ́run ibi wásìlù kan ó ní lọ́dọ̀ ọlọ́run ní òde ní o ètò tí wàá mà bẹ́ẹ̀ yín wàá gbé ọlọ́gbé àwọn ẹni ó ní mà àwọn tó ní mà tí wò fi màá ṣiṣẹ́ àtẹni ó ní tó fi ṣiṣẹ́ máa gbọ́n tó lọ́wọ́ nípa wọn. àwọn tí wọ́n ní mà àpá ni wọ́n ní ìmọ̀ àwọn bàbá ní Ísírẹ́lì àmọ́ wọn ò lo mà nígbà tó lọ́wọ́ sọ̀rọ̀ ó ní àwọn ọlọ́múyẹ̀kùn làwùmọ̀ yàtà ayálàmàwù làmàwù bá ní Ísírẹ́lì. àwọn bàbá ní Ísírẹ́lì àpá ni wọ́n. Ànábì wa dé níbi ànábì wa jẹ́ pọ́blẹ́mù láàrin wọn wọ́ọ̀bà Abdullahi ibn Abdulsalam afa nanga ni òun sì làgbà fáwọn Abdullahi ibn Abdulsalam wá rí kìkìkì ànábì Muhammad kó wo tó gbà fún kóhùn tó ṣe bí àwọn owó tẹ̀sí ẹ̀ ọwọ́ ara ànábì ọ̀sálámù sí ànábì ìdáná ọ̀sálámù ọlọ́run níbẹ̀rẹ̀ lọ́dọ̀ rẹ̀ ànábì ló ń gbọ́ oníbẹ̀rẹ̀ mẹ́ta ni ó bìọ́ alábìrin kó béèrè ó ní àkọ́kọ́ béèrè wọn ni pé tọkùnrin àtòbìnrin bá sùn papọ̀ báwo la ṣe mẹni kọ́mọ ọjọ́ ìbéèrè ẹlẹ́kẹ̀kẹ́ wájú ọ̀gbẹ́rẹ́ àti àmà àwọn àdìjánà kí wọ́n kọ́kọ́ test ìbéèrè ẹlẹ́kẹ̀ta àpẹẹrẹ wo láti mọ̀ bá dìjà àmọ̀ lórí. Ànábì Muhammad sallallahu alaihi wasallam arábìnrin tí òjì mẹ́ta àwọn olóòjì mẹ́ta torí wọ́n ti bọ́rọ̀ ànábì inú àtòrá Abdullahi ibn Abdulsalam ó ní sọ orílẹ̀-èdè àkọ́kọ́ tá a fi mọ ẹni tó mọ ọjọ́ ní ọkùnrin àbóbìnrin tóbìnrin àtọkùnrin bá sùúrù sínú tọ́lọ̀ ń bá fàdù bárkà sí ìgbà tí wọ́n ń sùúrù yẹn lọ́wọ́ ẹni tó bá kọ́kọ́ pọ̀ tó bá kọ́kùnrin lọ kọ́kọ́ wá obìnrin ní ọjọ́ tó bá kọ́kùnrin lọ kọ́kọ́ wá ọkùnrin ní ọjọ́ ó ní àwọn ọmọ àjẹ́nà tí wọ́n kọ́ tẹ̀sí tó wájú ọ̀gbìn àgbàmà ànábì ní ẹ̀jọ̀ tí ń bẹ nínú ẹja òun lọ́mọ àjẹ́nà kọ́ tẹ̀sí tó bá jọ́ ọ̀gbìn àgbàmà abẹ́rẹ́ wo láwàá mà fáńkì àwọn olùkọ́ oníbi òun ti yọ ibi tóòrùn ti wọ̀ tóòrùn bá yọ mbẹ́ Abdullahi ibn Abdulsalam lọ́la ká fáyì onímọ̀ ni ó ní wọ́n gbà ní o. Ó ní aṣẹ́gun ẹ̀dá ìyá rẹ̀ wọ́n náà lọ ṣọ̀mọ́dá. Ní àwọn sọ́lá bá ní ìfàyà ẹni wọ́n lé mi. Ìyá ọ̀dọ́ ọ̀dọ́ sí ìgbà má sọ pé mo ti dá o. Ọwọ́ dọ́ọ̀dù. Ó ní àmà bèrè ẹni tí bí Abdulsalam Abdullahi Sàlámì láàrin. Ànájú ara àgbàdo sọ́mọ́ sọ́mọ́ rẹ̀ rẹ̀ tani jẹ́ àgbàfọ́ àwọn ọ̀nà. Oní nínú àwọn àgbà wọ́n ṣàyìn olùjìgbà fún mi ọ̀rọ̀ gbádùn
ní àdìfà òun náà bá jáde olùmùsùlùmí ọlọ́run ọlọ́run àwọn olókòwò ló wà lọ aláìwé àká yìí wọ́n bá sọ ní ìyí ìwúlọ́ wa mára kọ ọlọ́run pé ẹni mà ẹ̀ ti fún yẹ́pẹ̀ yìí mà. àwàláwọ̀ yẹ kún làwọn máa yàtọ̀ ní ayé alámàkú làmà àwùbálí ìsirọ̀ yìí. ọlọ́run ìgbà yìí fẹ́ yà kó wá dákẹ́ mọ̀ fámìlì yìí bí Abdullahi Abdulsalam wọn Abdulsalam ṣe ní lọ́yìn ọjà kẹ́gbà ní ìgbà yàkẹ́ ìgbà mi wọ́n ní màá wò fún mọ̀ ṣiṣẹ́ ẹni tó wá ní màá tó fi mọ̀ ṣiṣẹ́ ọ̀ àpàdà sí námúlì ṣọ́ọ̀tì námúlì ẹni tó ní màá tó fi mọ̀ ṣiṣẹ́ lọ́dọ̀ ànábìkì ni ànábì Suleiman òun ní ìgbà tí ń sọ yí pé ẹni tí ya tí náà wà lọ́dọ̀ rẹ̀ ní sọ̀tà Mami gbọ́ ti tiẹ̀ ní àgbà kò sẹ́ni tí tiẹ̀ bá nígbà tí ìgbà náà ṣe máa ń gbà nígbà wàhálà tó jí ṣùṣẹ̀lẹ̀ ní wọ́n wá tajú ọba sí ìgbà àgbà ọ̀la tó jí ṣù. àwọn tó bá ń ní páwà ní ọ̀nà dámà tó ń lò àwọn ìgbìyànjú ó wá ń pè kan àwọn aláwọ̀ ògbé wa kó tó dìbò ṣùgbọ́n ní kẹ́hìn tó dìbò gbọ́dọ̀ máa ti dìbò. bàbá ìṣòro bóyá ìṣòro yóò ti dùn ní àbí. ọdún bá ti gbàgbọ́ tó bá fẹ́ ra ara ní ọba ìgbègbè rí wọ́n máa fẹ́ tó ń bẹ́ẹ̀ torí àsìkò sórí nítorí bá ti ṣẹlẹ̀ táwọn àlejò ọlọ́run ó ti di ṣúná. nígbà wo ṣí bí mú. bí a lè kí dáàbì. ọ̀gbẹ́ kéèké pé báyà yà ń kọ́ yẹn tó. kéèké kọ́ kẹ́. nígbà wo ṣí mú. bí a lè kí dáàbì. irú ẹ̀ lọ́dọ̀ ń fún bàbá wa nígbà yẹn. ìjà orí mú mi dálí kí dáàbì. ọba àṣebàdáyé ń bẹ lọ́dọ̀ bàbá yìí. Ini mumina kitabi ore tọ́lọ̀ wọn ṣe ń bàbá wa ṣe é kó àdáyé ọlọ́wọ̀ wá parí rẹ̀ wọ́n yẹ àlùfà tó kájú ẹ̀ tó bá àlùfà ìkìlá bá rí náà yí ni bàbá náà màlá ìjà ń kọ́ lọ́wọ́ tàbí ọlọ́wọ́ á ní sáàtì ní wàá fọ́ lómi ọ̀gá bí ẹgbẹ̀rún ọmọ ẹgbẹ́ bàbá máa ń ṣe ọwọ́ ayé àpò àwọn àdáyé ìyàwó ìlú mi láyé kíkà. ọlọ́run wá sọ̀rọ̀ àdáyé bàbá wa sáàbì àdáyé pẹ̀lú bàbá ṣèkú ọ sọ̀rọ̀ àwọn méjì bó ṣe sọ̀rọ̀ Dáúdà tànẹ́bì Sùlèmánà. àlàbọ̀ yóò ní ìlànà Sùlèmánà iná bàbá náà yàwùdù lílà ilẹ̀ sí pátálàlà aláàbẹ̀tì mi ní ìwádìí nínú mi ní. Ilé fún àbáwa sáàbì àdáyé kódà náà túbọ̀ ojú ti bàbá lọ. ọlọ́gbọ́n ọba ọwọ́ anyi kẹ́mi àfọ̀fẹ́ àfàdánìyà ẹ̀tọ́ lọ ń gbé tí àfà lọ́wọ́ ó tó kọ́ máa sì gbéraga tẹ́ẹ̀tì ni tẹ́ẹ̀tì ṣe wà láàrọ̀ ní tẹ́ẹ̀tì ṣe tó máa bá ìka ṣe àmọ́ tó ń gbé àpá àtàkì àgbáyé máa wà ní ẹgbẹ́ tí a bá ti lónìí ẹ̀tọ́ wọn mo ní lọ́dọ̀ àbá bàbá tó kọ́ àbá ń ké wúwo ṣé ìmọ̀ kan ké àbá mi wòde wọn fẹ́ kó ní àbá mi ẹ bá fún wa níbi ọ̀kùnrin àbá àbá gbọ́ orí ìdí lọ́dọ̀ mi àbọ̀ wá káàsì ní lọ́dọ̀ mi níbi ẹ̀jẹ̀ àsan orí àná ó gbọ́ òun kà ní bí iṣẹ́ ọlọ́run kan nìyí náà ẹ̀jẹ̀ àná rú ẹ̀ ẹ̀jẹ̀ sọ̀pọ̀ ti ṣe ọlọ́run báwọn ànábẹ̀ ṣe jọ ní pẹ̀lú ara wọn nìyẹn tó ọba rànà tó bá bàkàjà kìí ṣe bí yóò ìdí bá ń bọ̀ níta tó fẹ́ kọlu ìlú yìí làwọ̀ kọlu bàbá sàmásẹ́ sàmánà ké ìjọ tó lọ nínú àrò bàbá wa dájú àgbà wọ́n kojú inú tàbí àti wọn náà náà kojú tí wọ́n kojú ńgbà náà torí wọ́n gbé sísè ẹ̀rọ nípa ọ̀ká kún ẹgbẹ̀ta lẹ́ẹ̀kẹ́rẹ̀ lánàá kò sí sọ́sà níbi àánú. Dákùnjẹ́ ń parí ẹ̀kọ́ rí àsìkò, ẹ má kí bàbá o. Bàbá wa àgbà.
bàbá tó Kamaluddin Al-Adabi ẹni tí ń kojú bàbá ń jọ́nà àgbàfà ni àgbàfà ẹni tí ń kojú bàbá ń jọ́nà bàbá Salman Akínwájú ó lóun wí tiẹ̀ ó dé àkọ́dá à ń tẹ̀lé ọ tí wàá lọ́dọ̀ fẹ́ rí bá bá padà lẹ́yìn lọ́rọ́ wọn padà àbíkọ́ ọkọ̀ wa ní tiwa yìí báwọn sì rí láti ní. Yèdè ìwà àwọn àná ni àfa àwa Ṣéwù Sáàtì Àlàyé lórí. Bó ti yẹ kí gbogbo owó rí nu tá ẹ bá ẹ kápá ìrùlé wa tán ẹjẹ arẹ́jẹ́ àsìkò òjò. Tá a bá kápá nì tí òjò fẹ́ dé yọ padà àdàtò sí wa lára. Òṣèlú tó dé bàbá ìmọ̀mọ́ ọmọ bá lè jẹun kálukú wọ́n á rí gbogbo wa yìí lóore wọn ní. Gbogbo àgbàlá ìmọ̀mọ́ ni wọ́n ti wá lóore wọn ní. Bàbá wa ṣé ṣe bọ́lá tí wọ́n ṣe léyìn látà nínú wọ́n pọ̀ mbẹ́ o bàbá amájàlá yín náà ń bẹ́ mbẹ́ o. Ọlọ́gbé ìjòkó ìyá ìjòkó bàbá ṣèébù àyàyé lọ́jọ́ wọn máa padà sọ́dọ̀ wọn. Bàbá wa ń bẹ́ńbẹ́ o, bàbá amájàlá yín ń bẹ́ńbẹ́ o, àwọn tó bí wọn ń bẹ́ńbẹ́ o, tọrọ ọ̀dọ́ ọ̀bẹ̀wò lónìí. Bọ́lá tètè wọn ni bẹ́ẹ̀ ni tó bá dọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn nílẹ̀ yìí àbílẹ̀ ọ̀sán àbàtúrè. Táwọn jẹ́ ti ẹran gbàtúrè kankan tẹ́ bá fi na bàbá ajáná sí àgbà tí òun Yusufu ó ti mọ̀ fáwọn eléyìí ẹ̀sà ni wọn. Àbílẹ̀ ọ̀sán bàbá Amárawi nínú kòkéwú. Bàbá sọ lè kòkéwú. Àwọn máa ń ṣe Adáhùn sọ́jọ́ láàrin Mọ̀nàmọ́sáàdì láàrin Mọ̀nàmọ́jọ́ nínú ọdún náà máa ń yè Sùdáàlì. Ẹgbẹ́ ìlú ọ̀la bí a nígbà yẹ̀ bí. Àkókò kẹrẹ ìbá ọ̀lẹ́gbẹ́ ọ̀nà lẹ́gbẹ́ ìrànlọ́. Ọlọ́jọ́ fún àbàbá ìmọ̀. Lọ́dọ̀ ọlọ́run. Ẹ wá agbójú bàbá àmàmù ti dé. Ẹ wá agbójú bàbá àmàmù ti dé. Àbọ̀wọ̀ tó gbà kì í ó rí ìtẹ̀tẹ̀ fún wọn ní. Wọ́n ní ìjẹ pẹ̀lú wọn ní o. Bàbá ti dájú kò fún ọ̀rá yìí. Bàbá ti dájú kò fún ọ̀rá yìí máa. Àmọ́ àgbà fún àwọn ṣe jẹ́ pẹ̀lú wọn ni pé ọmọ mi ń jẹ́ lọ́jọ́ bó ti. Ìṣe ọmọ mi ń jẹ́ lọ́jọ́ bó ti ni wọ́n ṣe fún wa. Ní bàbá ìmáàmù ṣe yìí. Bàbá ìmáàmù ṣe yìí. Bí a sì ṣe ṣe tó ń kálukú náà. Wọ́n ti ṣe ṣe tó ń kálukú náà ni. Ṣé èyí ò ní kò wọ́n dé yàn? Ṣé ìmọ̀ ní àwọn akẹ́kọ̀ọ́ dé yàn? Àwọn náà ti ń rọ̀ lákàlẹ̀ nù. Àwọn náà ti ń rọ̀ lákàlẹ̀. Bàbá àmọ́ lè jíjọ́ kátà yìí kéde sọ. Ọlọ́run wọlé àti bàbá tó kú pa àwọn ọlọ́run mẹ́sàn-án ní ẹ̀rọ òde. Wọ́n lọ́wọ́ sì nàró wọn. Wọ́n lọ́wọ́ sì nàró wọn. Lójú ẹ̀mí. Lójú ẹ̀mí. Bàbá àbá wa sábì àlàyé. Bàbá wa sábì àlàyé. Ọlọ́mọdé ẹ̀kúrú ẹ̀mí. Ọlọ́mọdé ẹ̀kúrú ẹ̀mí. Wọ́n jẹ ẹ̀nẹ́jà wọ̀. Wọ́n jẹ ẹ̀nẹ́jà wọ̀ nàbà. Àtẹ̀yìn àtàdíbà. Àtẹ̀wò díjẹ́ máa bàbá. Ọlọ́mọdé ẹ̀nẹ́jà wọ̀. Ọlọ́mọdé ẹ̀nẹ́jà wọ̀.